lórí ọ̀rọ̀ justice for Mohbad náà la ṣe wà yà ẹ̀yin àgbà náà lẹ pa lówe ẹni tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ kúkú ní tán lè kanná tí a bá ti rí justice gbà lórí ọ̀rọ̀ Mohbad a ò kú ní dẹ́yìn yà Karimo tó ti jáde o Karimo ti jáde ó ti wá fi ìdí ọ̀rọ̀ Bella Shmurda lórí ọ̀rọ̀ ilé tó gbà fún Wùmí Karimo ti wá jáde ó ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Bella Shmurda nígbà tí Bukky Jesse tó sọ nígbà yẹn tó ní Bella Shmurda ló gba ilé fún Wùmí pé kódà gan ilé tó gbà fún Wùmí gan Wùmí ò lè gbé bẹ̀ níṣẹ́ ni Wùmí sá lọ sí ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó àsọ̀ngbà yẹn àwọn olólùfẹ́ Bella Shmurda kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá mi jà wọ́n bẹ̀rẹ̀ sí ní takù mi báwo ló ṣe mọ̀ ta ló sọ fún ẹ ṣojú ẹ tó ṣe kinní kan ṣe gbà kan ṣàwo kan ó tiẹ̀ ní bọ́dà mi kan gbogbo ìgbà tí bá ti dárúkọ Bella Shmurda báyìí ìjà lòun máa ń bá mi jà tiẹ̀ àfi bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n àtàbúrò lòun àti Bella Shmurda kò kí n tiẹ̀ fẹ́ kí n dárúkọ Bella Shmurda rárá ṣé o ti wá gbọ́n sí Karimo ti wá fìdí ẹ̀ múlẹ̀ sí Karimo sátún ní parọ́ mọ́ àbúrò ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n àtàbúrò ni wọ́n Wùmí àti Karimo ṣe bẹ́ẹ̀ gbọ́n àtàbúrò ni wọ́n so Karimo tó ti wá jáde ń sìn ó ti wá fìdí ẹ̀ múlẹ̀ ń sìn wípé lótìtọ́ àti lódodo ni Bella Shmurda ó gba ilé fún Wùmí but the funniest part ni pé ilé ò gbà ọ̀nà ò gbà ló ń ṣe wí ara gbà òun lọ́wọ́ Wùmí kò lè gbé inú ilé yẹn wọ́n ní ṣe ló ti ilé yẹn pa ṣẹ́ni tí ò lè gbé inú ilé tí Mohbad gbà no ọ̀hún tí ẹni Mohbad gbà lé yẹn according to the information wọ́n ní flat tí Mohbad ń gbé pé òun ló ní wọ́n lóun ló ti rà pa nínú estate yẹn pé ó ti ra flat yẹn pa according to the information ṣẹ́ni tí ò lè gbé inú flat yẹn ló máa wá lọ gbé ibi tí Bella Shmurda gbà fún ọ̀dọ̀ godmother wọn náà ni ó sá lọ ọ̀dọ̀ wọn ló sá lọ but kó tó kàn wá ń yà mí lẹ́nu ni ẹ̀yin olólùfẹ́ Bella Shmurda elistic ẹ̀gbọ́ ṣé bí Bella Shmurda very close friend ló jẹ́ sí Wùmí ló jẹ́ sí Mohbad àbí ok látìgbà tí Mohbad ti jáde láyé kí ni impact Bella Shmurda lórí justice for Mohbad kí ni impact ẹ̀ ta ló yẹ kó jáde síta kó jà fún ọ̀rẹ́ ẹ̀ pé Wùmí ìwọ ló wà nínú ilé ńgbà tí ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi báwo ló ṣe ṣẹlẹ̀ ta ló gbẹ̀mí Mohbad kó dráàgì Wùmí dé kóòtù kó máa ṣe yẹn ẹ̀yin olólùfẹ́ náà tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ challenge pé àṣẹ bọ́ọ̀rẹ́ ẹ ní Mohbad kí ló dé tó lè jà fún kí ló dé tó lè fight fọ́rẹ́ instead kẹ́ ẹ sọ yẹn àwa tá à ń sọ̀rọ̀ àwa lè tún go against ẹ fẹ́ ká dárúkọ Bella Shmurda wọ́n dẹ̀ ní kò sí bá a ṣe máa porí ajá tá ní porí kòkò tá a fi sí èyí tó yẹ kó fi jà fọ́rẹ́ ìyàwó ọ̀rẹ́ ló lọ ń gbalé fún àwọn Yorùbá náà máa ń pòwe pé ìyàwó ọ̀rẹ́ mi ni yàbí ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó mi náà ni ìyàwó ẹ̀ náà ni àmọ́ èmi mọ̀ wípé nǹkan kan wà láàrin àwọn méjèèjì èmi ò sọ pé òun ló fún mi lóyún tí ó wà nú ẹ o mi ì dẹ̀ sọ pé òun kọ́ àmọ́ mo mọ̀ wípé àṣírí kan wà láàrin àwọn méjèèjì tó fi di pé ó fi Mohbad ọ̀rẹ́ sílẹ̀ kò já fún ìyàwó ló wá lọ ń gbalé fún ṣebí lẹ́hùn náà nìyàwó lè gbé bẹ́ẹ̀ yìí ó ṣe máa gbé bẹ́ẹ̀ kò lè gbé bẹ́ẹ̀ kódà gan ìròyìn kan tún tó mi létí wípé tí kò bá jẹ́ pé Bella Shmurda ló ní oyún yẹn lóòótọ́ a jẹ́ wípé ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin Festus òun ló máa ní oyún Wùmí ṣe é tó ti gbọ́ a ti sọ fún yín pé bí justice for Mohbad bó bá ṣe ń pẹ́ tó bẹ́ẹ̀ náà làṣírí ṣe máa tú sí ṣé tí rí pé èmi ò tiẹ̀ ro kan lọ síbi ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin pé ó lè ní nǹkan kan ṣe pẹ̀lú àṣànà ó lè ní nǹkan kan ṣe pẹ̀lú aláṣeyíká ó lè ní nǹkan kan ṣe pẹ̀lú animaṣahun
mi ò tiẹ̀ lérò ọkàn síbi àtọ́ èèyàn kan náà ló tún sọ ó ló dáhùn lójú pé tí kò bá ń ṣe Bella Shmurda a jẹ́ wípé Festus ọmọ Ìyábọ̀ Òjó òun ló máa ní oyún inú wẹ́ gbogbo ẹ̀ tásìkò bá tó àṣírí á tú àwọn àgbàbọ̀ wọn ní tó bá dójú ṣúṣú fùwálà ẹ má jẹ́ kí n parọ́ tó yẹ jẹ Wùnmí ò lè nísinmi kò lè nísinmi àti lọ àti bọ̀ léwé ojú omi ewé ojú omi kò nísinmi Wùnmí ò lè nísinmi ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń wò bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lẹ́ ń wo Wùnmí bẹ́ẹ̀ yẹn ohun tó wà nígbà ya Wùnmí ó tóbi ju nǹkan tẹ́ ẹ̀ expect lọ kò lè sún òun náà ni kò lè gbé inú ilé tí ọkọ ẹ̀ rà inú ilé tí àlè ẹ̀ tún gbà fún kò tún lè gbé bẹ́ẹ̀ ọ̀dọ̀ godmother wọn ló gbà lọ àbí kò lè nísinmi kò tiẹ̀ lè nísinmi ẹ lórí fẹ́ mi ẹ jọ ẹ ò ní rí ohun gbé sọnù bí ò ṣe fi ọmọ ẹ bá mi share fídíò yìí kó go viral kó kan Wùnmí gan lára kó kan Ìyábọ̀ Òjó lára godmother ẹ bá mi share kó kàn wọ́n lára kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ di subscribe mo gbà ládùúrà fún yín ọwọ́ yóò ní kọ́ sàlẹ̀ àpò ẹ ṣé gan inú ò ní tọ́wọ́ yín àbòdì tó lókun àbòdì tó lọ́sà gbogbo nǹkan tó bá ń dùn yín lọ́kàn náà tẹ́ ẹ fi kọ́ lóun bá yín ṣe á bá yín ṣe lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ tó ṣe máa subscribe náà lágbára Èdùmàrè mo gbà ládùúrà fún yín ohun burúkú ń já lóhun burúkú ohun burúkú ń já lóhun burúkú kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín iná ń jó ńlé iná ń jó ń ta wà láì kò ní kò tẹ̀ ní tọ́sí kankan lórí lágbára Èdùmàrè wàhálà ń bọ̀ lọ́tún wàhálà ń bọ̀ lọ́sìn Nàìjíríà lé kókókókó lágbára Èdùmàrè kò ní lè mọ́ yín ẹ bá mi subscribe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣànà tí mò ń sọ lọ ẹ wá sọ pé máa nísinmi kò lè nísinmi ewé ojú omi ò nísinmi kò lè nísinmi ṣé bí nǹkan tó yẹ kán ní kò ṣe kò ṣe ẹ wá ní kó nísinmi báyìí náà lè ti sọ kó lè ti ṣe tipẹ́ eléyìí lè máa fi ṣàṣemọ àṣemọ náà ni obìnrin tó gégi nígbòrò ni lóun gágémọ àgémọ náà lẹ ti gé yẹn tó ní gbẹ̀mí ẹlòmíì mọ́ àṣemọ náà lẹ ti ṣe yẹn ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi share fídíò yìí kó go viral gbogbo ẹ̀yin olólùfẹ́ Bella Shmurda ó bẹ́tà kẹ́ ẹ bá Bella Shmurda sọ̀rọ̀ kó ṣe nǹkan tó yẹ kí ọ̀rẹ́ ṣe lẹ́yìn ikú ọ̀rẹ́ kó jáwọ́ kó nu àpọ̀n tí ó yọ kó lọ dómi lákàná èmi mọ̀ pé Bella Shmurda kan lè jẹ́ ń bẹ̀ ni kò lè fẹ́ àṣànà báwo lèèyàn ṣe máa wo ṣùṣù tó máa ní transformer lówó òun fẹ́ tó ń pinná káàkiri aláṣẹ yíká anímáṣàun òun lòun máa fẹ́ òun náà kàn jẹ́ ń bẹ̀ ni but àmọ̀ pé èèyàn kan náà ló máa tún fún lóyún but ẹni tó bá fún lóyún ó ti gbé ègún sínú gbèsè ayé ẹ̀ ó ti gbé ègún ayérayé ó ti gbé sínú gbèsè ayé ẹ̀ ó gbé sínú gbèsè ayé ẹ̀ ó gbé sínú gbèsè ayé ọmọ tó máa bí fún torí ẹni tó bá fẹ́ wù yẹn níyàwó kò rí ìyàwó fẹ́ àtọ́ kò ń ṣèpè ẹ̀yin náà ẹ wò pilẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ló fúnra wọn lóyún tó fi bí Wùnmí ṣé ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ gidi nìyẹn ẹ wá ní kò ní máa hùwà bí ó ṣe ń hùwà yìí ọ̀rẹ́ òjọ́ mi lójúmọ́ o náà actually ọ̀rọ̀ àṣànà òjọ́ mi lójúmọ́ Kàrímọ́ ti tú gbogbo àṣírí yẹn gan ẹ wo ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ wo bí tó ti dáṣẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lọ fún àwọn lóyún òun ló di wọn ẹ wá rò pé ọmọ gidi máa jáde láti irú bẹ̀ yẹn ìwọ̀n ọmọ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ tó wá lọ tún ṣàyàdé aláṣeyíká anímáṣàwọn transformer kò mọ́kọ̀ ẹ wo ẹ lólùfẹ́ mi a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ Bella Shmurda pẹ̀lú Wùnmí lórí ọ̀rọ̀ ilé tó gbà fún tí kò lè gbé bẹ̀ tó lọ ń gbé ọ̀dọ̀ godmother wọn tá a mọ̀ sí Ìyábọ̀ Òjó a ní rí jù bẹ́ẹ̀ lọ tí a bá tún gbọ́ any information lórí ọ̀rọ̀ justice for Mohbad àtúnwá mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube ẹ subscribe ọ̀ jáwó tẹ bá subscribe wọn ò jáwó yín wọn ò já data ọ̀fẹ́ ní subscription ẹ̀kọ́ ẹ̀tẹ̀ gbàgàm ó ti tán ọ̀jáwó yín ẹ ṣe kẹ́lẹ́ lólùfẹ́ mi mo tún padà bọ̀ ẹ bá mi share fídíò yìí ire o.